Adéwálé Elesho ní orúkọ mi. Jẹ́ ọ̀kan nínú òṣèré orílẹ̀-èdè yìí. Bobo B, ó mà ga o. Ó di sí ìjẹjọ ní ilé ní àbíjẹsán ni. A wà ní location kan ní Ìdíròkò ni wọ́n fún òkú rẹ̀ fún wa. Mo bara jẹ́, mo sunkún gan nítorí ẹni tó súnmọ́ mi ni. The funny part of it ni pé location yẹn náà lájọ wá ṣe last. Ibẹ̀ village yẹn náà lájọ ṣe, the same village yẹn wà lẹ́gbẹ̀ẹ́ Ìdíròkò, the same hotel tí a lọ sùn ní Ìdíròkò náà la wà tá a jọ ṣàwàdà tí Ọlọ́run fi hàn wá. Ìbínú kì bá yẹn jà ni mo ń sọ ń bẹ̀, mo sọ publicly, Ọlọ́run ló lè máa gbà láàrin mi Bobo B wàláì nítorí pé civil servant ni. Ẹ̀yàn ọ̀dẹ̀lẹ̀ rò méjì civil servant máa fi ilẹ̀ níbi òkú náà wá ní normal age ẹ̀ oyè Ọlọ́run oyè gbogbo àyìn civil servant náà. Ọjọ́ orí ṣe bọ̀dá mi Ọlọ́run kò bá foríjì sí àwọn rere Ọlọ́run kò bá ṣiṣẹ́ rere. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìkànnì jígí alára. Jígí alára. Jígí alára. Jígí alára. Ìkànnì jígí alára 24 bàbá gbogbo.